fún gbogbo èyí tí ẹ sọ fún wa pé ọ̀nà wo lẹ̀sìn àbáláyé tó gbà wúlò, ẹ̀sìn ìbílẹ̀ nìkan ló kù tó jẹ́ ká máa mọ pàtàkì àṣà wa lọ́dọ̀ wọn ló kù sí. Yálà bóyá nínú ìmúra, ṣe é rí i pé bá a ti ń kí ni láti gbà láíláí, ìkúnlẹ̀ ní fóbìnrin, ìdọ̀bálẹ̀ ní fọkùnrin, bá a ti ṣe nígbà náà, àṣà Yorùbá, àwọn ẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n súnmọ́ dáadáa tí wọ́n gbé lọ́wọ́, ọ̀dọ̀ wọn ló kù sí. Ló fi já sí wípé gbogbo ohun tá a bá ń ṣe tó bá ti wá ń jọmọ́ bí àṣà, a máa kà kún lọ́dọ̀ wọn bíi ẹ̀sìn àwọn ẹ̀sìn ẹlẹ́bọ. Kò sì sí irúfẹ́ ẹ̀sìn tí ń bẹ lónìí tá a bá wò dáadáa tí kì í ṣẹbọ. tó lórí ọ̀rọ̀ Wasila Iyekan Olóòlù apá kejì tí mo sọ níjó ní. Àwọn èèyàn tàtẹ̀jíṣẹ́, wọ́n wá jẹ́ kó yé mi nínú àtẹ̀jíṣẹ́ wọn. Ẹnìkan béèrè pé mo ti sọ wúlò tí ẹ̀sìn kìrìsìtẹ́nì tó ṣe fún ìran Yorùbá. Wọ́n ní mo sọ wúlò tí ẹ̀sìn mùsùlùmí ṣe, èéṣe tí wọn sọ wúlò tí ẹ̀sìn ìbílẹ̀ tó ṣe fún ìran Yorùbá. Ìkòkò tí ń jò lọ́rọ̀ tiwa, bẹ́ẹ̀ kò sì bá àrò kan múlẹ̀. Ṣebí kí ṣọ̀kan lè jọba ni, kí ìran Yorùbá ọmọ bá àtúká, kí ojúṣe wa ká lè wà ní ṣọ̀kan, àjọṣe gbogbo wa ni. Ẹ̀sìn ìbílẹ̀ ó jẹ́ ẹ̀sìn tó jẹ́ pé nínú ẹ̀sìn ìbílẹ̀ láti rí àṣà Yorùbá. Àṣà yìí ló júwe wa gẹ́gẹ́ bí irúfẹ́ ẹ̀yà tá a jẹ́ láwùjọ ọmọ adarí wọn. Níṣe, ní wíwọṣọ, ní ìbọ̀wọ̀ fágbà, ẹ̀sìn ìbílẹ̀ ló júwe àṣà fún wa. Àṣà ló ṣàdáyanrí irúfẹ́ ẹ̀yà tá a jẹ́ láwùjọ èèyàn. Bẹ́ẹ̀ bá wá kíyèsí ní tààrà, ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tó lódùmarè dá ó ní dáradára ni. Nígbà tó dá ewé tó dá egbò, ẹ̀sìn ìbílẹ̀ ló júwe irúfẹ́ tí, ṣé ẹ mọ̀ pé mo ti sọ pé ẹ̀sìn ìbílẹ̀ ló jẹ́ àmọ́ àṣà. Níbẹ̀ láti mọ tí orúkọ ewé kọ̀ọ̀kan àti ìwúlò wọn jẹ́, nítorí pé tiwa ni tiwa. Ni mo fi máa ń sọ pé ẹni ọlára àjọ òun ọ̀gbọ́n, bóyá lẹ mọ̀ pé ó bùyẹ́ ẹ̀ ó bú bàbá ẹ̀ náà mọ̀. Ẹ̀sìn ìbílẹ̀ ni ẹ̀sìn tó jẹ́ wípé ẹ̀sìn gbogbo wa ni. Òun ló kọ́ wa láṣà, ló kọ́ wa níṣe, kó ní kálukú ó tó máa yà sírúfẹ́ bí ẹ̀sìn èyíkéyìí tó bá wù. Ó ní àwọ̀tẹ́lẹ̀ gbogbo wa, léè tí a sì gbọ́dọ̀ gbàgbé. Ó wúlò púpọ̀ o. Kálukú gbogbo wọn náà ni wọ́n wá ṣe pàtàkì níwájú wa nírúfẹ́ ibi tá a bá yà sí, ká lè wà níṣọ̀kan. Kò sí èyíkéyìí nínú rẹ̀ tó lè rí, ṣùgbọ́n ó ní kó wá ní í ṣe kí ọ̀dún tèmi. Bá a bá wá ń ṣe, kò yẹ ká kọlu àṣà àti ìṣe wa, nítorí pé gbogbo wa la nígbàgbọ́ nínú àgúnmu, àgbo, onírúurú tí à ń fi ewé àti egbò ṣe. Ṣebí nínú àṣà àti ìṣe wa ni. Bá a bá wá gbàgbé, ẹ̀sìn kọ́ ni wọ́n fi ja ogun gbogbo ìlú tí wọ́n ti lógun tá a ti gbọ́ nínú ìtàn nígbà kan àná rí. Bí Mọdákẹ́kẹ́ Ifẹ̀ ṣe lógun tiwọn, bẹ́ẹ̀ ni wọ́n ja ogun Kírìjí, onírúurú gbogbo àwọn tí wọ́n fi gbàlú lẹ̀ nígbà náà. Ṣé ẹ mọ̀ pẹ́sìn àjòjì ò tí ì dé? Ẹ̀sìn àtàṣà wa ni. Mo sọ nínú fọ́nrán kan níjó ní nípa àjogúnbá ìran Yorùbá, èyí tá a ti pàdánù. Ni mo fi ní ẹ má jẹ́ kí ọ̀làjú ọ wọnú àṣà kó má ba àbàṣà jẹ́. Gbogbo ẹ̀ náà kọ́ lẹ́sìn, àṣà tiwa ọ̀tọ̀ tá a jogúnbá. Bá a ṣe pé bá a bá farapa, bá a ṣe pẹ̀jẹ̀ tí ọ̀dá kì í ṣẹ̀sìn. Àṣà wa ni ká bá ní pé ẹni tí náà jó káporó náà porú ejò. Ṣùgbọ́n mọ̀kálà rẹ̀ mọ́ kó lókù, bóyá lẹ gbàgbé pòkù náà jọ gbogbo wa. Bá a bá ṣe yìí kódà, bá a ṣe yìí kódà, ẹ jẹ́ àjọ gbára wa pẹ̀lú àléébù ara wa. Àwọn bàbá àtàná ìfẹ́ ni wọ́n fi tan náà ẹ̀sìn, tó fi já sí pé ẹ̀wù ẹ̀sìn ni wọ́n wò débẹ̀ tí wọ́n fi ń fúnra wọn lọ. Fún gbogbo èyí tí ẹ sọ fún wa pé ọ̀nà wo lẹ̀sìn àbáláyé tó gbà wúlò, ẹ̀sìn ìbílẹ̀ nìkan ló kù tó jẹ́ ká máa mọ pàtàkì àṣà wa lọ́dọ̀ wọn ló kù sí. Yálà bóyá nínú ìmúra,
ṣe é rí i pé bá a ti ń kí ni láti gbà láíláí, ìkúnlẹ̀ ní fóbìnrin, ìdọ̀bálẹ̀ ní fọkùnrin, bá a ti ṣe nígbà náà. Àṣà Yorùbá, àwọn ẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n súnmọ́ dáadáa tí wọ́n gbé lọ́wọ́, ọ̀dọ̀ wọn ló kù sí, ló fi já sí wípé gbogbo ohun tá a bá ń ṣe tó bá ti wá ń jọmọ́ bí àṣà, a máa kà kún lọ́dọ̀ wọn bíi ẹ̀sìn àwọn ẹ̀sìn ẹlẹ́bọ. Kò sì sí irúfẹ́ ẹ̀sìn tí ń bẹ lónìí tá a bá wò dáadáa tí kì í ṣẹbọ. Mùsùlùmí a máa pa ẹran fọ́lọ́run ọba níjọ́ ọdún tó fi dípò ẹ̀mí ọmọ rẹ̀ nínú ìgbàgbọ́. Ẹbọ ni bá a bá fẹ́ pè lédè Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ti Kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn ti gbàgbọ́. Ṣé bá a rí inú Bíbélì, ọmọ bàbá méjì tí wọ́n ṣèrúbọ sọ́lọ́run, tí ìrúbọ ọ̀kan jẹ́ ìtẹ́wọ́gbà tí tèkejì ò sì jẹ́ ìtẹ́wọ́gbà. Ṣé bá a jọ dáyé bá a? Gbogbo ohun tá a bá ti ń ṣe, ó ṣe jẹ́ pé àkà ojúde tiwa ni èníyọ̀. Àsìgbò èdè ni pé ẹnìkan ń ṣe ẹbọ. Ṣé ẹ mọ̀ pé èèyàn tí ó bá bolórin jẹ́ kò ní kọ́ bó ṣe kọ́? A kì í lágbára lójú ẹni tá a bá lè fún. Bẹ́ẹ̀ èèyàn kan ìmọ̀ràn dá lójú ọmọ ẹni tí ò fẹ́ràn ẹni. Bá ò bá ti ń ṣe nǹkan kan tó wá lòdì sí ìfẹ́ inú tèmi, ẹbọ lèmi ó pè é. Eyún ló bí àìsíṣọ̀kan láàrin ọmọ Yorùbá. Ní ọ̀jẹ̀gbọ́n ó lè bá àbúrò ṣe, ó wá di pé bẹ́sìn ìwọ ò bá ti papọ̀, àwa ní lè jọ jàǹfààní ara wa mọ́. Àsìwò èdè ni pé ẹnìkan ń ṣe ẹbọ. Ṣé ẹ mọ̀ pé èèyàn tí ó bá bolórin jẹ́ kò ní kọ́ bó ṣe kọ́? Kì í lágbára lójú ẹni tá a bá lè mú. Ẹnìkan ní ṣẹbọ, ẹnìkan ní ọ̀ṣẹbọ. Ní ẹ̀mọ̀ pé ìdá àìsàsepọ̀ wa bá ò bá ti ń ṣe nǹkan kan wọ́n wá lòdì sí ìfẹ́ inú tèmi, wọ́n wá ń gbé àwọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan wá láti wá fi àìsíṣọ̀kan láàrin ọmọ Yorùbá. Àwọn òkú méjì kan bẹ̀ tó jẹ́ pé irú bẹ́ẹ̀sì téèyàn lè dúró sí ṣe bọ́ pawápọ̀, ṣé bí ikú jọba gbogbo wa. Gbogbo ẹ̀dá tí ń bẹ láyé ò rí kú mú jẹ. Táwa ló ń bàárẹ̀ Olódùmarè tá à ń wí. Tàlàyànfẹ́ rẹ̀ tó bá ṣe tí ọ̀pá. Ikú kan náà lájọ kú. Bákan náà wọ́n ṣe é gbẹ́ kòtò tí wọ́n ò rí kó wá mọ́ bẹ̀ ta lẹni tí wọ́n ń so kọ́jú. Má kórìíra wọn, má bú bàbá ẹnìkan, bọ̀wọ̀ fún ẹ̀sìn àṣà àti ìṣe wọn. Nítorí pé mọ́sálásí àbí ṣọ́ọ̀ṣì bẹ́lẹ́sìn àbáláyé bá ń kólù kẹ́yẹ́ bọ̀, bọ́ bá ti débẹ̀ ẹnìkan ìwí fún ti fi dá ìlú àtàlù. Ṣé bó ti bu ọlá fún? Níbi wọ́n bá ti níwọ̀n náà bá wọn bu ọlá sí, rántí pé bàbá wa gbogbo wa jọ ni.